ju oyè ọba bòmí lọ ajá ló máa jẹnu ẹ̀ ṣe bá gbọ́ abẹ́yìn ò gbọ́dọ̀ yọ nínú Aláròyé BBC gan gbé pé lára àwọn tó lọ jí àbúrò ọmọ Pẹ̀kẹ́lẹ́ Mercy àti ìbejì ẹ̀ gbé àwọn OPC Gani Adams wà ń bẹ̀ ẹ gbọ́ ẹ lọ gbé Aláròyé ẹ lọ gbé Aláròyé òun ló wá jáde síta tó ní Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ìwọ tó pa Kálá ń bàdàn kọ́. It did not have anything to offer us. Ó lè ló fẹ́ fi Yorùbá jà. Ó ti kó ẹgbẹ́ bíi mẹ́rìnlá jọ Yorùbá Security Network. Irọ́ ló wà ń díẹ̀. Irọ́ funfun gbò. Ẹjẹ́ agbọ́nà. Ṣé bóun ni Mákindé fi jẹ́ commander àwọn Àmọ̀tẹ́kùn? That means to say he have the power to employ and to deport the Àmọ̀tẹ́kùn into the bush. Kí ló dé tí o lè ṣe? Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tá mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó kó tó di pé a máa wò ó ẹ jọ̀ọ́ ẹ bá wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ click lórí subscribe button fún wa ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ó ń gba yín ni ẹ má jẹ́ kó ọmọ tápà ò gbá wa mọ́ and wọ́n ní olórí burúkú kan sọ̀rọ̀ ó ní àwọn àgbààgbà tó lè sọ Sunday Igboho jẹ́ wà nínú OPC tí àwọn àgbààgbà tó lè ta Sunday Igboho tó lè ra Sunday Igboho tó dẹ̀ jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá ẹ má jẹ́ ń fọ ojúlówó ọmọ ọkọ sí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tí ìyá dẹ̀ ń jẹ́ Yorùbá tó dẹ̀ ń pera wọn ní ọmọ Gani ọmọ àlè ní gbogbo wọn. Tẹ́bá ní àwọn tó lè alágbára tó lè sọ Sunday Igboho jẹ́ tó lágbára ju Sunday Igboho tí Fúlàní dẹ̀ ń gbé ọmọ Yorùbá wọgbó tẹ́dẹ̀lẹ́ ẹ̀dẹ̀ ń fi OPC yangàn ọmọ àlè níyìn Sunday Igboho sọ fún yín pò ń lágbára ọ̀rọ̀ Sunday ló ń fọ́ wọn lórí bẹ́lẹ̀ bàbá jáde síta tó máa ní hello sir good morning sir the situation of Nigeria tí wọn ò bá ti sọ̀rọ̀ nípa Sunday Igboho ara wọn ò balẹ̀ ìrònú ìkòkò ló ń pajá ìrònú Sunday Igboho ló máa pa gbogbo yín ẹ̀yin ẹni bíi ẹ̀yin kò ṣe kò jólúrè ṣe tẹ́ fẹ́ gbọ́kọ́ olúrè tẹ́ fẹ́ gbàdá olúrè tẹ́ fẹ́ fi kọ́gi Ọlọ́run ò ní fún yín ṣe Ìgbòho dé ìmọ́lẹ̀ dé ìrù ẹkùn dé ààbò dé ó ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú wọ́n fẹ́ mọ̀ dí abájọ ẹ lè mọ̀ ajúra wa lọ tìjà kádì kọ́ ìwà ti jẹ́ ká dámọ̀ ọkọ mọ̀ yàtọ̀ sọ́mọ àlè ìwà ní sẹ́rú dọ́mọ̀ òun náà lẹ́nu ní sọmọ dẹrú ó ti pẹ́ tẹ́ ti ń fi omi ọbẹ̀ kó wa ní búrẹ́dì jẹ ó ti tó gẹ́ alùbàtà kan yìí dárin show your record iṣẹ́ tó ti ṣe sílẹ̀ Yorùbá gbogbo ilé táwọn ọmọ ẹgbẹ́ yẹn pariwo yẹn mo lè gọ́ṣà lèmi o kò lè gọ́ṣà ojú mi ni OPC ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ máa jákè OPC lọ́wọ́ àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn I was around ojú mi ló ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ ń fi OPC pa OPC fashion versus fashion I was in Lagos ọwọ́jà yín ó dé Ìbàdàn ìgbà yẹn lẹ pa Kálà nìbàdàn àbúrò pé àwọn èèyàn máa sórí ni tí wàhálà bá ṣẹlẹ̀ kẹ̀kẹ́ máṣíìnì Jaguar ẹni tó máa ń gbé Gani fóun gbà yẹn ẹni yẹn gẹ́ ti pè mí àṣẹ ẹni mímọ̀ ní ìsọmọ Èkìtì yẹ àṣírí ẹ̀ òbò ẹ jẹ́ bí Sunday Igboho lẹ̀ ọmọ ọkọ yàtọ̀ ó yàtọ̀ sọ́mọ àlè ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ àlè ló máa sọ wípé this is opportunity for him to make money kí Fúlàní máa wá látòkèrè máa gbé wa wọgbó máa gé ọmọ Yorùbá bí ẹni gé náà mà kéèyàn kan tún máa béèrè 20 billion kéèyàn kan máa ní strategize kéèyàn kan máa kó máa dẹ ẹnu kó máa sọ òyìnbó tí ò ní certificate enough is enough. We the original and authentic genuine Yorubas we are ready to defend our land. We are ready to defend our land.
iṣẹ́ rere wo ló ṣe ṣé ká tún fún ẹ láyè àwọn kábíyèsí yẹn gbọ́n náà fi ń wò ó tọ́dára ń wò bí ẹni bígbà tẹ́nìyàn bá ń wo súyà lórí àtẹ ṣé ká tún wá fún ẹ láyè kó bìtẹ́ẹ̀dì wọn bó ṣe bìtẹ́ẹ̀dì bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ní ṣé ká tún wá fún ẹ láyè kó bà OPC yìí kó bà Yorùbá jẹ́ bó ṣe bà OPC jẹ́ ṣé ká tún wá fún ẹ láyè arigidi àkókò tó ń kílẹ̀mù pé ìlú ẹni nígbà ayé TB Joshua ìbọn àtogun ló máa ń kó lọ́bẹ̀ wọ́ọ̀ TB Joshua akóúnjẹ wá akó ráìsì wá akówó wá báwọn aráàlú but Gani will go there with ìbọn oògùn láti máa fi bá àwọn sáìdì ọ̀dọ́ TB Joshua jà ṣé kí àwọn àgbààgbà Yorùbá kan wá fún ẹ lórí ọ̀fẹ́ kó tún pín ilẹ̀ Yorùbá sí méjì òpònú kan sọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ kí Gani kó lọ ṣọ́sáìdì ọ̀dọ́ títí ọ̀dọ́ ṣòpònú I will do that statement ẹ̀yin náà wà nǹkan rí ni ó ní kán fún Sunday Igboho ní Èkó Ògùn àtọ̀yọ́ àbí kán wá fún Gani ní Oǹdó Èkìtì àtọ̀ṣun we reject it ń fún àpá orí burúkú kì í ṣe tàwa ẹ̀bẹ̀ lábẹ́ o hallelujah Èkìtì àtòǹdó reject Gani ṣe ti gbọ́ hallelujah orí burúkú kó má kó dọ́dọ̀ wá o ẹ̀bẹ̀ lábẹ́ o bí a lè mọ̀ pé Èkìtì ló bí Sunday Igboho bí a lè mọ̀ we don't want Gani mo tẹ̀jẹ́ rí àwọn kábíyèsí mi lẹ́kìtì mi báyìí òun gẹ̀ òjẹ́ yọjú òun gẹ̀ òjẹ́ yọjú tó bá ti ọ̀pá wèrè ẹ̀ kó tẹ̀ dọ́dọ̀ bàbá mi èwì ọ̀pá yẹn la máa fi síbi ìlà abẹ́tí ajá tó dé yẹn tá a nà bí ẹni máa kú kí má wá sọ ọ̀dọ̀ bàbá mi ajérò kí má wá sọ ọ̀dọ̀ ògògà olùkẹ́rẹ́ kí má wá sọ ọ̀dọ̀ bàbá mi orí ọ̀tún a máa nà bí ẹni máa kú ni àwa ò fẹ́ Gani lẹ́kìtì o kí lẹ sọ àwọn òdò náà làwọn ò fẹ́ ó ti tán so we don't want it a ní èèyàn kan tó ní good record that every Yoruba youth want to be with that is Chief Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá kò lóògùn Sunday Igboho lágbára ó fẹ́ ènìyàn mímọ́ ó fi ṣe oògùn ni ó fẹ́ ènìyàn rẹpẹtẹ ó fi ṣagbára ni ó wá dé ládé ó wá fọ Olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ á ní Ọlọ́run tó lẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ you will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ with ìgbéraga with pride ẹ béèrè lọ́wọ́ wèrè ogun wo ló jàrí ṣé ogun OPC pàṣẹ sí OPC nígbà tó gbẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá oníbàbá meanwhile àwọn bàbá yẹn ti rí vision tó ń ṣẹlẹ̀ sí wa yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó tẹ̀lé lẹ́yìn dídìrín wọ́n jí ìyàwó wọn gbé o wọ́n jí àwọn ẹbí wọn gbé o wọ́n ṣe ń tẹ̀lé Gani gọ́gọ́gọ́ bí àgùntàn tí ò lólùṣọ́ àwọn bàbá yìí dẹ̀ ti rí pé something like this will happen ẹgbẹ́ adá ẹgbẹ́ ajìjàngbara lẹ̀ tí ọmọ kọ̀yà fún ìran Yorùbá 1994 so 1995 so 1996 ẹ wá wo iyì tó wà lára Yorùbá nígbà tó OPC sì ń jẹ́ OPC so 1997 bí o lè ṣe pọ̀ lẹ́kọ̀ọ́ tó wọ́n dá fáwọn if OPC cash you ọmọ Yorùbá gan ò gbẹ́dọ̀ máa lọ kó tẹ̀ láṣọ mọ́lẹ̀ ó dáná ṣùgbọ́n gẹ́rẹ́ tá a gbọ́mọ tápà láàyè tọmọ tápà fọ́ ẹgbẹ́ sí méjì ògo OPC sọnù wọ́n ṣe ìwádìí ni wọ́n sì rí mo tún fi àkókò irọ́ ẹ̀yin bàbá wa tẹ́ wà ní new era tẹ́ wà ní reform àtẹ̀yin bàbá wa tẹ́ wà ní OPC bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ẹ tún létò ẹ má jẹ́ kí ọmọ àtọ̀húnrìn wá kó dalẹ̀ irú torí ìran onílé ní máa tẹ̀ jẹ́jẹ́ ní ìran àjòjì a máa tẹ̀lẹ̀ gìrìgìrì o torí aṣọ aláṣọ ìlòkulò là ń lò ó owó tá a bá ṣiṣẹ́ fún ìnákúnà la máa ń ná o ẹ má jẹ́ kó máa lè ó balẹ̀ yìí jẹ́ o. kí ẹ gbọ́ mi it is better kẹ́ ẹ tún létò ẹ̀yin OPC mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹ ọmọ ọkọ yọmọ jọmọ ọkọ lọ o
bẹ́ẹ̀ lọ́mọ àlè náà yóò máa hùwà bí ọmọ àlè. Ẹni bá ti ní èwo tó bá ti rán aṣọ ìgbéraga, Sàní náà ló kọrin yẹn. Ó ní ẹ máa ń bá wí, ẹ máa ń bá sọ, ẹ máa ń bá sọ, ẹ máa ń bá wí. Ẹ̀wù àbùkù ló wọ̀. Tó bá wọ ẹ̀wù àbùkù tán, á wá dojú tì fún orí ẹ mo ti ń gbàgbé. Ẹ̀wù àbùkù ló gbé fún télọ̀. Pé tó bá rán tó bá wọ ẹ̀wù àbùkù tán, á wá gbé wọ̀, á wá dojú tì fún. Ìgbéraga ni tí Yorùbá sọ wípé máa ń ṣíwájú ìparun. Ẹni àfijoyè aṣọ́bodè Ọ̀yọ́ tó ní oyè tó ń jẹ ó ju gbogbo oyè, ó ju ọba bòmí lọ ní ilẹ̀ Yorùbá. Ẹni àfijọ́ tá a fi ṣọ́bodè ẹnu ọ̀nà Ọ̀yọ́ tó ń lọ sí Ireland, tó ń lọ sí France, tó ń lọ sí London, tó lọ ń lu àwọn ọmọ wa ní jìbìtì lọ́hùn, tó ló ń da ẹgbẹ́ kan lẹ̀ OPU kíní kan fọ́ọ̀sì Yorùbá one voice tó fi ń gba pounds, tó fi ń gba dollar. Yorùbá wake up. Yorùbá, we are bleeding. Wake up. We must not allow anybody to fraud us anymore. Wake up. That is why lèmi fi jáde síta pé ìrù ẹkùn yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́, torí kò sí ohun míì tí a lè fi ṣàbò wa kí Fúlàní má bàa pa wá tán. Ẹ jẹ́ ká jọ gbẹ́rù ẹkùn yìí ó lárugẹ. Gbé kémi gbé. Ìrù ẹkùn belong to all of us. Ẹ̀yin lẹni Sunday Igboho. Sunday Igboho ò lè sọ wípé òun ló ń nira òun, torí Sunday Igboho fi ènìyàn mímọ́ ó fi ń sọ̀rọ̀, ó wá fi ọ̀pọ̀ ọmọ Yorùbá ó fi ń ṣagbára, ó wá dé ládé, ó wá fọlọ́dùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. You will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga. Kòjọ́. It is better for us now to wake up. Àwọn ọmọ wa wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ o. Àwọn ọmọ wa wà ní igbó ní ẹ̀dá Oníyọ̀ Èkìtì. Ó ti lé ní 40 something days now. Èyí tó yọ ẹni tó jẹ́ kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn. Tani wọ́n fi jẹ olórí àwọn Àmọ̀tẹ́kùn. Tí Ṣèyí Mákindé gbé agbára Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́ tó jẹ́ Ganiyu Adamu, Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land. Ọ̀dọ̀ òun náà ti mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò dé Èkìtì. Torí agbára Aláàfin Ọ̀yọ́ ò dé Èkìtì, kò dé Ọ̀yọ́, kò dé Ọ̀ṣun. So kò sóyè tí Aláàfin Ọ̀yọ́ lè jẹ tó lè lágbára ní Èkìtì wa yìí, tó lè lágbára ní Ọ̀ṣun, tó lè lágbára ní Oǹdó. Aláàfin Ọ̀yọ́ kàn fi Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ gbowó lọ́wọ́ Jonathan àtàwọn kọ̀ọ̀kan tí Gani lọ sábà ń gbà yẹn lọ́hùn. Now you are the commander, GCF, General Commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀ṣun State. Kí ló dé tí ó kó Àmọ̀tẹ́kùn wọnú igbó? Kí ló dé tí ó kó àwọn ọmọ OPC wọnú Àmọ̀tẹ́kùn kan wọnú igbó lọ? Àwọn ọmọ ọlọ́mọ tó ṣe jáde yunifásitì, tó ṣe jáde poli náà kó aṣọ Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́. Tó bá ti gbé okó ìbọdá ní báyìí lẹ ṣe máa fà á. Ní Fúlàní wá ń pa wọ́n bí ẹni pẹran. Olórin yẹ kan náà ní bàbá rà ní. Ó ní má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ o. Má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ, má ṣe jẹ́ kí àwọn àjòjì ó tàn wá jẹ mọ́. Àwọn tó pera wọn ní ọmọ Yorùbá yìí, àwọn tápà lè ń pè yìí. Àwọn ló ń pera wọn ní Fúlàní Yorùbá. Fúlàní Yorùbá náà ń pera wọn. Ẹ gbọ́ nínú àṣà wa, ṣé ẹ gbọ́ ẹ̀yà kan ní Fúlàní Yorùbá wà ńbẹ̀. Tá bá dárúkọ Ẹ̀gbá máa ń lé ṣàbí gbogbo àkàlà. Tá bá ń wí Yewa, a máa gbọ́ Ìjẹ̀bú, a máa gbọ́ Ìrẹ́mọ, àbí bẹ́ẹ̀ kọ́, àwọn Àwórì, a máa gbọ́ Àwórì, àwa méjìlá Àwórì ló lè kó. Àwọn Ìkòròdú wà ńbẹ̀ o, Ọ̀yọ́ Ayọ́mọ́lẹ̀, àwọn Ìbàdàn Olúyọ̀lé wọ́n wà ńbẹ̀ o, Ògbómọ̀ṣọ́ wà ńbẹ̀ o, Ìjẹ̀ṣà ọwọ́ Òbòkun, ọmọ Ògèdèngbé agbógungbòrò àti gbogbo lójú ogun. Ọwọ́ ìwá ni oyè yìí kan, Ìjẹ̀ṣà ní èrè, àbí Ìjẹ̀ṣà ní ọká. Àwọn Ìlàjẹ ń bẹ́ńbẹ̀, àwọn Ìkálẹ̀, àwọn Àkókó, àwọn Oǹdó, Ẹ̀gí, Èkìtì ń bẹ́ńbẹ̀, Ifẹ̀ ń bẹ́ńbẹ̀, Ìgbómìnà ń bẹ́ńbẹ̀, Ọ̀kà ń bẹ́ńbẹ̀, Àkókó ń bẹ́ńbẹ̀, wọ́n pọ̀ rẹpẹtẹ. There is nothing like a Fulani Yoruba in our culture.
àwọn ọmọ tápà ìlú kó wọn wé dé o wọ́n dé àwa fi wọ́n sípò. It is better we are extraordinary careful now. Let us support what belongs to us to be able to conquer the Fulanis. Ṣé gbọ́ mi? Inú mi dùn pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ti mọ̀ pé lílọ là ń lọ. Pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí. Pé if you continue like this, ìní tèrè èjì tèrè lọ jáfi ń tù. Àwọn ará bíbẹ̀ máa pa ìran Yorùbá tán. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mú ààbò wa lọ́kùnkúndùn. Mo ti tún sọ again. If you know that you are a real genuine, ṣé gbọ́ mi? Tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni ẹ́, tó o dẹ̀ fẹ́ kí ìran rẹ kó dohun àmúpìtàn lọ́wọ́ àwọn Fúlàní. Let us do this thing together. Join the ìlú ẹkùn. Kò ní ẹ lówó bí èèyàn kan bá ní kó mówó wá, onítàn fẹ́ gba ẹni. Ìlú ẹkùn ta fọ́ọ̀mù. Ìlú ẹkùn dẹ̀ ní ẹ lọ mówó mọ́tò wá. Check me. Let us do it together. Let us join hands together and secure our land. This is the only thing that we have. Ogún kan táwọn bàbá wa tó fi lélẹ̀ fún wa rèé. Òun náà ni ilẹ̀ wa. Òun náà làwọn àjòjì fẹ́ gbà lọ́wọ́ wa yìí. Ṣé àwa lajúlẹ̀? Àwa jẹ́ kí àwọn àjòjì ó gbà á? No. Òun lè fi rí. Wọ́n ti rí pé ìran Yorùbá ti rí ọ̀nà àbáyọ. Pé ìlú ẹkùn, èrò ọkàn wọn ní pé ìlú ẹkùn ìjọba ò ní fọwọ́ sí. Bí ìjọba ṣe fọwọ́ sí ló mú kí àwọn àáfàá àtàwọn ọmọ àlè àtàwọn àtọ̀húnrìnwá nábẹ́ síta. Bẹ́ẹ̀ dẹ̀ rí ìrònú ìkòkò ní pajá. Ìrònú Sunday Igboho ló máa pa wọ́n. Ìrònú ìlú ẹkùn ló máa pa àwọn gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n ní tá bá ń gbé téèyàn bàbá wọn gbé wọn á gbé sẹ́yìn kò lé olúwa ẹ̀ o. Ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ. Ṣé gbọ́ mi? Ijó wa ti di ijó àjọjó, àwẹ̀ wa ti di àwẹ̀ àjọgbà. Kájọ pọwọ́pọ̀ kí ìlú ẹkùn kájọ gbé tí Fúlàní bá ní àwọn Fúlàní bíi 500 wọ Èkìtì. Tí àwa ọmọ tí ìjọba náà dẹ̀ ró wa lágbára tí ọmọ Èkìtì bíi 1000 tá a bá wọnú igbó pẹ̀lú wọn. Tó jẹ́ pé àwa lálọ́nà. Wọ́n á sá. Béèyàn kan bá sọ fún mi pé wọ́n á jagun bẹ́yẹ, wọ́n á jagun bẹ́yẹ. Wọ́n máa strategize ogun ni. Tó bá ń gbọ́ pákiri, ẹbí léèrè pé irú ogun wo ló ti jà rí. Ìbéèrè ni kì í ṣèjà. Ogun wo ló ti jà rí? Ó ní àlàáfíà tó wà ní Gàngán ní Ìbàràpá. Ó nítorí pé wọ́n ààrẹ sí Sálísù ni. Gani ń parọ́, Ọlọ́run ọba gbọ́. Gani ń pa fóònù rọ́. Ẹ lọ wádìí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tán mú ń gbà yẹn lọ́hùn. Sunday Igboho ló gbà wọ́n lẹ̀. Mo yóò ṣe kankan náà. Kí lẹ́sẹ̀ mi? Ṣé mo ṣe síta tó o? Ṣé mo ní kí Yorùbá wọn rìn ní? Ta ni mo pa? Mo ní ẹ̀yin Fúlàní terrorist mọ́ pa wá mọ́ ẹ kúrò lórí ilẹ̀ wa. Wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà. Ó tí mo sọ nìyẹn. Kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ. Ẹ̀tọ́ mi ni mo béèrè. Ẹ̀tọ́ wa ni mo béèrè. Wọ́n wá nípa wọ́n pa àdògán, wọ́n pa bàbá ìyá mi kúlé lórí, wọ́n pa àwọn kẹ́lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn. Gbogbo ohun tá a lè ṣe láṣẹ àrómìnira, wọn ò fi mí lẹ̀. Nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. Mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ. Àwọn ọmọ mi sunkún, wọn gbà fọlọ́. Ta ló bá mi rántí ìyá àdògán? Ta ló bá mi rántí ìyàwó rẹ̀ bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́? Ta ló rántí fámìlì ìyá mi? Kò sí, ó ti wà lọ́rùn mi nìkan. Okay now. Àwọn bàbá kan wá dìde pé ẹsẹ sọlọdọ bàbá Tinubu yẹn já lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ kó lè gbọ́n padà tí bó ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu náà bí ó sòkò tọmọtọmọ. Sunday gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. Ó tọ́ wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. Bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé fún Sunday mo níbẹ̀ ni bàbá mi. Bàbá mi àwọn bàbá olúgbọ́n wá ní Sunday mo ní bàbá olúgbọ́n ní Sunday mo ní sà. Security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni. O lè rí àwọn ọmọ bíi 50,000. Mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n jù bẹ́ẹ̀ lọ. Tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorists tó ń disturb wa lè bẹ́ẹ̀ ni. Bàbá ní a wá sọ fún president
pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorists yẹn àti Kwara ni o àtẹniwé ni o ẹ lè wọ ọbẹ̀ wọn ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà làá fèsì kò sí tó kí n pẹ̀lú àwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lòkó kọ́ mọ̀ lòlù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wá àbúrò ẹ̀fọ́ fọlọ́ ẹ bá ń pàtẹ́ òkú bàbá àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́dún tiwa lọ́wọ́ tá a wà ìjà tẹ́rọ̀rìsì kò ní ìjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tó yẹ pé tàbá bẹ̀rẹ̀ sí àwọn àtàjọ sí náà rí àwọn àgbẹ̀ ọmọ ológun ó ṣe kó lógun ó sì lógun èmi rẹ̀ fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní sọ̀pọ̀ òbí tí tẹ́rọ̀sì gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ wa ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. So gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ pa àwọn rẹ̀ wọ́n kóra wọn jọ lódì Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí bẹ́ẹ̀ni bàbá Tinubu bí táwọn ọ̀fẹ́ ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ní kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú ẹ̀yin tèmi ẹ wo ilé ìgbẹ̀nù tán ta ló ṣokùnfà bí wọ́n ṣe gbé àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì àti àwọn ìbejì rẹ̀ ta ló ṣokùnfà bí wọ́n ṣe jí gbé Yorùbá bọ̀ wọ́n ní bíkú ilé ò pani tòde ò lè pani ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn tó súnmọ́ arábìnrin yìí tipẹ́tipẹ́ bí iṣan ọrùn àwọn ni wọ́n ṣokùnfà ni wọ́n fi páàsì ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí àṣà ọmọ ìgboro àwọn ni wọ́n ṣàlàyé ọ̀nà tó fi máa rí arábìnrin yìí jí gbé àwọn wo wá lẹni ọ̀hún inú fídíò yìí náà lẹ ti máa rí gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra fáwọn tó súnmọ́ wa ẹ jẹ́ ká máa ṣọ́ra mo tún sọ fáwọn tó súnmọ́ wa lẹ́kọ̀ọ̀kan o kì í ṣe gbogbo èèyàn la gbọ́dọ̀ máa ṣàlàyé bí rìn wá ṣe fẹ́ rí fún anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ ká jọ wò ó ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ẹ ò ní fi roko lẹ́gbàá ẹ̀wọ̀n ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ọ̀rọ̀ kan jà rìnrìn láti jẹ́ta lọ́yọ̀ state báyìí wípé sóò ní àbóhùn kọ́ ọ̀rọ̀ nípa ta ló lọ mú àwọn tí wọ́n gbé àbúrò Pẹ̀nkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn kan ní Sunday ni àwọn kan ní òun kọ́ ta ló mú wọn bó ló sì ṣe mú wọn níbo ló ti mú wọn ṣé Sunday lóògùn àbí ọkàn láyàájì ọkàn lẹ́nu láti fi gbára rẹ̀ lẹ̀ ṣé Sunday Igboho sọ́lágbára ni àbí ọ̀lágbá àárọ̀ yìí ní ń ja gbogbo ẹ̀ tẹ́ gbọ́ àbúrò Pẹ̀nkẹ́lẹ́ àtàwọn ìbejì tí wọ́n gbé ọ̀sẹ̀ yìí ló yẹ kí wọ́n tẹ bàálù létí lọ sílùú Èbó kọ́ lọ bọ́kọ rẹ̀ òun àtàwọn ìbejì wọ́n sì sọ sáàfù wọ́n sì gbé níbi títí ń káwọ́ ọmọ rẹ̀ lọ sùkúù bó ló ṣe wá wáyé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ èèyàn tí Ọlọ́run ti bá yín ṣe tẹ́ ẹ ti ṣòwò tẹ́ ẹ bóde pàdé bó ló ṣe jẹ́ àwọn èèyàn mélòó lẹ́ẹ̀ máa ṣọ́ra fún láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ jólówó mọ̀ ń bá wí o àgbà tálákà wí o wọ́n èé ṣèyọnu fún tálíkà o àwọn tó tún jẹ́ pé wọ́n á máa ṣọ́ra láyé ẹ tó bá jẹ́ ẹ̀gbọ́n olówó àbúrò olówó ẹ máa ṣọ́ra o àwọn wo lẹ́ẹ̀ máa ṣọ́ra fún dáadáa àwọn sítáàfù yín tẹ́ ẹ bá mọ̀ wípé ojú wọn ràn mówó owó kéékèèké tó wọn àwọn sítáàfù yín tó bá súnmọ́ yín bí ìsọrùn ẹ ṣọ́ra díẹ̀ fún wọn o pàápàá jùlọ àwọn domestic staff tó ṣe pé ẹ fẹ́ travel lọ́tún la wọ́n ti mọ̀ ẹ fẹ́ lọ bìkan lọ́la wọ́n ti mọ̀ lẹ́nìí ṣe mọ̀ pé ẹni tí ọkọ̀gùn sí ìyànjú náà ni driver bẹ́ẹ̀ bá tiẹ̀ pé jókòó tẹ́ ká ẹ sọ fún pé mo fẹ́ travel lọ́la o ẹ lè máa sọ lórí fóònù pé ìyá yìí bó ni o ṣe ń prepare time ni wọ́n wà gbé mi ní airport mò ń bọ̀ lọ́la tíkẹ́ẹ̀tì tí wọ́n bá rí tíkẹ́ẹ̀tì time báyìí tàbí kẹ́ ẹ máa discuss business àwọn ní àmọ́ movement èèyàn jù bíkú ilé ò pani tòde ò lè pani nínú ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn tó ṣèjàmbá fún àbúrò Pẹ̀nkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn domestic staff wọ́n wà ń bẹ̀ o wọ́n ń ṣèwádìí lọ ìfẹ́ sadínàgbò òkú ìwádìí ìjọba wọ́n ti dákọ méjì nínú àwọn staff tí wọ́n mọ̀ sí. bẹ́ẹ̀ bá ti rí àlejò tó wọlé tí mo bi sàárè ìyá àgbà wà ọwọ́ onílé ti wà ń bẹ̀ o. nígbà wọ́n ní wọ́n gbé ìyá àbejì àtàwọn ìbejì níta kọ́kọ́ rò ní pé àwọn ará bí
tí wọ́n gbé àwọn tíṣà àti píríncípà ní wọ́n tún ti ya wọ̀lú. gbàrà tá a gbọ́ wípé wọ́n gbé wọn ní Sunday bẹ̀rẹ̀ sí ní ru gàlè. pé mo ní mo fẹ́ lọ́nú igbó wọn ò fún láṣẹ. wọ́n ní wọn ò lè sáìn fún mi kí n lọ́nú igbó lọ báwọn ará bí. ẹnìkan wà ń sọ pé Sunday ẹnu ẹ̀ pọ̀ ṣé ó gbàṣẹ lọ́wọ́ ẹnìkan kó tó lọ gàngàn. inú gbọ́dọ̀ àwọn báńdíìtì ó yàtọ̀ fún gàngàn o. kò sí nǹkan tí wọ́n ń pè ní collateral damage tí ó wà ní gàngàn o. wọ́n gbé ẹnìkan kan pamọ́ ń gàngàn tó lọ gbà o. àwọn èèyàn wà ní pamọ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà nù igbó yẹn. èmi ò rí ìjọba bá wí. ìjọba náà ẹ ṣe mugun. ìjọba bá láwọn ò tí ì fẹ́ nìkankan láṣẹ. ṣé intelligent Sunday ju tọlọ́pàá lọ ni. ṣé intelligent Sunday sójú ti DSS lọ ni. ṣé intelligent Sunday sójú ti àwọn sọ́jà lọ ni. arabiamọ ló ta káwọn ọmọ sì wà nù gbónú òjò nínú òrùn báyìí. ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́. tí wọn ò bá kọwọ́ òṣèlú bọ̀ gbogbo ìjọba àtòkè àtìsàlẹ̀ wọn ń tẹ bọ́tìnì. bí wọn ò bá negotiate wọn ò lè gbọ́ pé wọ́n náà kàn ó mú nǹkan kan wá náà. bá àbá sàtì ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ a gbọ́ pé wọ́n ní kí wọ́n tú àwọn èèyàn wọn tí ń bẹ lágòdì àtàbólóńgó lọ́yọ̀ọ́ lẹ̀. ǹjẹ́ fi mọ̀ wípé wọ́n negotiate wọ́n bá wọn sọ̀rọ̀. wọn bá sì lọ́rọ̀ tá à ń sọ lórí ìkíní ìtorí gbogbo ẹ̀ ní à ń wò nù gbó. principal ní ẹ mọ̀ kó bá wa o ẹ dákun o pàápàá jùlọ ẹ̀yin blogger. a kàn ń bú Amẹ́ríkà a kàn ń bú Amẹ́ríkà ni. ǹjẹ́ Sunday Igboho sọ lágbára láti wọnú igbó àbí ọ̀lágbára. òkú sọ pé ẹ mú iye kan wá kí n tó lọ. kò sọ pé ẹ mú iye kan wá ẹgbẹ́ ṣe kinní kan. ọ fọlọ́ntì ara rẹ̀. mo wá pe Sunday fúnra ara rẹ̀. bá Sunday sọ̀rọ̀ lálẹ́ àná kí ló wí. olóyè bó o lọ jẹ́ à ń gbọ́ báyìí à ń gbọ́ báyìí àtúgbọ́ báyìí àtúgbọ́ báyìí. inú mi ti ẹ̀ dùn ipò tí Sunday Igboho wà báyìí ó ti mature púpọ̀. ẹ̀rí ká máa sọ̀rọ̀ fatafata ó dínkù. ó ní bàbá ó ní Kẹ́mi Ọláògùn bí ṣe é pè mí nù àpọ́nlé yìí pọ̀. mo ní àmì o. ó ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìsìn tí ó sì yé yín yékéyéké. mi Sunday Igboho ọmọ aládìíkún èmi ni mo mú wọn. tó bá sì rú yín lójú lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ lọ òtẹ́ẹ̀lì báyìí. mo fọ́kọ̀ bò òtẹ́ẹ̀lì yẹn láṣìírí kí wọ́n máa so òtẹ́ẹ̀lì olóòtẹ́ẹ̀lì lẹ́nu pé ibẹ̀ làwọn ajínigbé máa wá. torí bólúwẹ̀ bá pariwo ẹ̀dùn nísìn ìjọba wà kí katapila bọ̀bẹ̀ wọ́n wò. ó ní bẹ́ẹ̀ ni mo ti mú wọn. ọ̀dà kọ òtẹ́ẹ̀lì ọ̀hún fún mi wípé òtẹ́ẹ̀lì báyìí ni mo ká wọn mọ́ tí mo ti mú wọn. bí fídíò òtẹ́ẹ̀lì tí wọ́n lọ mú wọn nù lẹ́hùn àwọn yòókù wọn lọ mú. ó ní bàbá ọlọ́mọ mú wa. Sunday tàná ó ti yàtọ̀ fún tèmi. kìí ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ gburugburu tí màá máa sọ. kìí ṣe gbogbo ògbà ni màá máa bọ́ níwèé ìròyìn sọ̀rọ̀. wípé àwọn tóun bá jẹun lókè wọ́n sọ pé kò mọ́ méèkì ara àwọn wà tú available. wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ní kìmí kó wọ́n máa sọ̀rọ̀ jù. wípé òfin tó rọ̀ mọ́ ní tí wọ́n ń pè ní security ọ̀fẹ́ kéèyàn sọ̀rọ̀ jù. ìpè tó bá ṣe jọ́ ni fídíò bíi 10 ó ti jáde tóun ó ti máa sọ̀rọ̀ ńbẹ̀ pé kinní kankan ó ní ṣùgbọ́n ó ti kọjá gbogbo level yẹn. wípé ìrú ẹkùn tóun ní èé máa sọ̀yọ́ state nìkan ó mọ̀ ní káàkiri mọ̀ ni. ó níjọ́ táwọn bá sì fẹ́ ṣèkójọpọ̀ gbogbo òru ẹkùn tí àwọn bá kó gbogbo wọn jọ ní inú stadium lẹ́mọ̀ wípé kì í ṣe èrò kékeré lọ́wọ́ àánú rẹ̀. ó ní bí n bá lómi ń jóná bàbá mi ẹni kí n kérò ẹ̀ wá. èmi tí mo sọ pé mo fẹ́ lọ́nú gbóyè mọ tí mo gbẹ́kẹ̀lé. mo ní Sunday àdó amúlẹ̀búgbàmù àdó burúkú ń kọ́. ó ní bàbá ẹ gbàgbé. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ security ẹnìkan ò lè dá sí. èèyàn gbọ́dọ̀ fọwọ́sowọ́ pẹ̀lú ìjọba. ó ní bó kóhùn ọwá mú àwọn aráabí kó wá pàrédìí wọn fúnra òun láì sọ́wọ́ ìjọba ń bẹ̀ kí wọ́n gbé kámẹ́rà wọn máa gbé sí. ó ní sẹ́wọ̀n ní pé àbí àwọn ọmọ sẹ́wọ̀n ni àbí àkíní kan. ó ní ọ̀nà tó yẹ kí ìjọba ó gbé gbàgẹ́lẹ́ ni wọ́n gbé gbà pé ọ̀gá ọlọ́pàá yẹn sí dáadáa. pé any source of information tí ọba wá fún security wọn kì í disclose ẹ. pé ṣùgbọ́n gbà tó dàríyànjiyàn èyí tẹ́ ẹ jẹ́ tèmi ni mo fi làm fún yín báyìí. mo ní ṣé ọ wá sórí ètò láàárọ̀ yìí. ó ní bàbá mo ti jù bẹ́ẹ̀ lọ sà. mo ní lọ́dọ̀ ta ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ rí mi anytime lẹ́ lè rí mi. ó ní àní anything tó ní í ṣe pẹ̀lú kámẹ́rà wọ́n ní kí n rárá mọ̀ ṣáfù. wọ́n á rí i pé ọmọ yìí ó ti mọ àtú ọ̀tán yanyan. mo ní àwọn tó mú rìásà ó ní erémọdé lásán làwọn. òkìtì eléyè ṣàkọ́kọ́ níjọ́ tó lọ gba àwọn àbẹ́jì akéwàgbà góòlù lẹ̀. ilẹ̀ dáńjọ́ náà kò tí ì ní security tactics kò tí ì ní intelligent security báyìí. kódà kò rìpọ́ọ̀tù fọlọ́pàá ọkàn ní akéwàgbà góòlù ọ̀yá láago kan òru. ọ̀ ń tẹ̀lé tí wọ́n fi wọnú igbó. ó ní akéwàgbà góòlù ó dúró sàn kọ́ mọ́ òun. ó sì wọnú igbó ó sì lọ gba àwọn ọmọ yẹn life and direct. ó sì kó àwọn tó wà ń bẹ̀ ó sì
bù wọ́n so ó sì kó wọn jáde. ọmọ tí ọlọ́pàá ti wá tí wọn ò rí gbà tí gbogbo ìwé ìròyìn ilé ayé CNN gan fẹ́ gbé ńjọ́ náà. BBC Yorùbá interview Akéwùgbà Góòlù lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀. tọ́wọ́ bá sọ pé Sunday ìfẹnuwú géètì ní fẹnuwú ìwọ lọ lé rẹ̀ kó wí bẹ́ẹ̀. alẹ́ yẹn kọ̀ǹfàmù ẹ̀ rí ọ̀rọ̀ Sunday n tó lé ń bẹ̀ jù ni wípé bẹ́ẹ̀ bá ń ta fíìmù rẹ̀ báyìí ní ìsìn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń gùn ògùn máa ń gùn agbára máa ń gùn tó bá ń sọ̀rọ̀ wá ní bàbá Kọ́lá Olóòtú ni ó ti kú Sunday Igboho pa òbí nǹkan kan bá ṣe Sunday Igboho bàbá Kọ́lá Olóòtú ni ẹ lọ́ọ́ mú o. ó ní bàbá mi ẹni tá a bá ń bá nájà láwò á kì í wariwo ọjà ọláriwo ọjà ní gbogbo àwọn yìí. ó ṣe o ọmọ aládìíkún Sunday ọmọ Igboho ó ṣe ó kó àfọmọnìyàn ṣe àdúrà rẹ̀ ó gbà ibi ọgbàdé kò ní takú bẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílé lọ́yọ̀ọ́ stéètì ẹ mọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi sọ́wọ́ òsì ẹ mọ̀ fi jẹun. bọ́ ọ bá gba olè tàbọ̀ gba àwọn tí ń gbé èèyàn tí ẹ bá rẹ́ǹtì ilé rẹ tí ẹ bá mú wọn bọ̀bá àsọwọ́ oṣù mẹ́fà lọ́gbà wọ́n wò lé rẹ ni o. ṣé tí wọ́n ti mú àwọn tí wọ́n gbé àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n ti kí katapila bọ́ wọ́n ti wó o. ẹ mọ àwọn tẹ́ ẹ mọ̀ gbalé fún o àwọn tẹ́ ẹ mọ̀ fi ṣe rẹ́ǹtì ilé àdúrà yan gbà. Once again olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu wúgate tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbò gbogbo jẹ́ ọmọ ìran tí ń fa àbíyáyà ṣọ́rí gbogbo àwọn bloggers ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹ́rù ẹ o ṣọ́rí tó bá fẹ́ káyé bàjẹ́ kó bá fẹ́ káyé ta ìwọ Sunday Igboho fẹnu gba nation pé àwọn ajá bloggers ẹ pé wọ́n so kọ́ṣọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers àti àwọn tí tẹ̀wọ́n kẹ́kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan olórí burúkú aláyébàjẹ́ abilá alálẹ́nu bíi tẹ́sìn Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun olólè dájà sẹ́nìkan máa ń jáwádé ní ẹ̀pọ̀nyàn náà ń pè ń jọ mọ́ sẹ́nìkan dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kọ́ rí níbí wọ́n ló máa fẹ́ kọ́ rí ìwọ nìkan ló máa fẹ́ kọ́ rí ní Káfàǹṣà ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́kùn lélẹ́kan ẹ máa sọ pé tí ń wọgbó lọ igbó orí burúkú ẹ̀ ẹ̀ padà wọgbó lọ náà. ẹ̀yin tèmi ẹ rí pé ògbẹ̀nù tó báyìí Yorùbá lọ̀tá Yorùbá ẹ ṣàrà arákùnrin tó ń sọ̀rọ̀ tó ń bú olóyè Sunday Igboho tó ń sọ̀rọ̀ bí èpè bí ègún sí olóyè Sunday Igboho kí ló ṣẹlẹ̀ kí ló hápùn òun ni wípé nígbà tí olóyè Sunday Igboho ní pé òun ṣetán láti lọ gba àwọn tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ lẹ̀ àti wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n jí àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì gbé olóyè Sunday Igboho ló ṣokùnfà bí wọ́n ṣe rí àwọn arákùnrin tó jí àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì gbé yìí òun ló ṣokùnfà bí wọ́n ṣe rí wọn mú o nígbà tí wọ́n wádìí lọ wádìí bọ̀ wọ́n ní OPC làwọn tí ajínigbé tó gbé àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì yìí àwọn kan wá ti ń wò pé olóyè Sunday Igboho níṣe ló ń fìyẹn tákù Ìbà Gani Adams àbí báwo òun ló fà á tírú arákùnrin tẹ́ ẹ rí yìí tóun náà fi jáde tó ń sọ̀rọ̀ bí èpè sí Sunday Igboho àti wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n wò pé tó bá jẹ́ pé bí Sunday Igboho ṣe máa ń jáde ní gbogbo ìgbà pé òun ṣe tán ní Ìbà Gani Adams náà ń jáde ni pé bóyá nǹkan ìbá tún yàtọ̀ àwọn èèyàn wá wò pé Ìbà Gani Adams gangan tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wípé òun gangan ló yẹ kó máa ṣáájú ní gbogbo ìgbà pé àníṣe mi ò lè gbà wọn ò lè pa ìran mi run lójú mi kí ni mo joyè fún ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ká wá tó wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube channel wa ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ ẹ ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n ẹ ní fi gbé ọmọ sí o. wọ́n ní alọ́ lámìlámì láàrin nìkan rábọ̀ yẹn ó padà wọgbó lọ náà yẹn gbogbo yẹn lọ wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ máa lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣe wọ́n sọ fún ìgbà tó bá ti dé tó máa ti gbé ẹgbàgbó kúrò lórí ẹ ó máa wọgbó lọ nígbà proof kò ní dá fún ẹ Sunday Igboho ó ṣe ti wọgbó lọ láti jọ lọ́sẹ̀ kó tún gba ọdún proof ó ṣe ti wọgbó lọ ó ti sọ pé àwọn bàbá yín àwọn lọ́ba tó sọ pé fẹ́ yìnbọn pa ṣẹ́rí àwọn àgbà ń gbà mí I'm not sorry to say this àwọn àgbà mí ń gbà mí wọ́n kàn máa ń dàgbà ni wọn kì í danú institution táwa dẹ̀ represent àwọn ò ní gbà kílẹ̀ Yorùbá bàjẹ́ nítorí olórí burúkú ni tiẹ̀ ọmọ fìyàwó ni ọmọ scammer ní Ìgbòho náà jàgbà ní ẹ̀ náà ọmọ gáì ní ẹ̀ náà olórí burúkú abilà lálẹ́nu gáì ní ẹ̀ náà gáì máa ní ẹ̀ ìwọ nìkan náà ni kò síbi tó wọ̀ inú àgbẹ̀kọ́ yẹ bó ṣe wọ̀ tó bàjẹ́ nìyẹn owó ní Yorùbá nation nígbà táwọn tí Yorùbá nation bẹ́ẹ̀ ta ló mọ̀ yálà ìyá ẹ̀rí bẹ́ẹ̀ àwọn tó bá mọ̀ mí ní Yorùbá nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá kí tó yẹ ta ló mọ̀ bàbá kí tó yẹ gan rí bàbá pòmí ẹ̀ bàbá dànù ó ti tó tàìmù dájọ́ pé àní máa dákẹ́ fúnra wa mọ́ àwọn àgbàyà kan tó náà bàbá kí tó yẹ gbẹ ẹni tó bá kún fún mi ẹ jáde fún mi kẹwàá bá mi àbí kẹrin lọ́nà kẹwèlé mi tọ́ tẹ bá lọ pé kò ní yẹ mí
àti bàbá Akíntóyè àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí oníyẹ ta ló mọ gbogbo yín rí nígbà tó dá Yorùbá nation ta ló mọ̀ yín rí àti bàbá Akíntóyè olórí burúkú yẹn ta ló mọ̀ yín rí torí àwọn àlàgbọ́n bàbá Akíntóyè wà nínú àwọn àgbà tí wọ́n sọ tí àgbà tí ò dánú àwọn àgbàyà àwọn àgbà òṣì àti wọ́n olórí burúkú Sunday Igboho tó sọ pé wọ́n ń pè gbọ́n olórí burúkú ló ń pè Sàkámàjẹ ibi tí wọ́n àgbà ti ń dún àgbà sórí ṣáàjà mọ̀ ní ó mọ̀ mí dáadáa tó bá sọ pé ó mọ̀ mí olórí burúkú Igboho ẹ̀ irọ́ ló ń pa ó mọ̀ mí bó bá dé mọ̀ mí àwọn tó mọ̀ mí wọ́n súnmọ́ ẹbí sọ́run kò ní jẹ́ gbogbo ẹ̀bẹ́ ṣe bóyá ṣe orí burúkú tó ṣe náà lọ fi wó Yorùbá nation yẹn tó scam gbogbo àwọn èèyàn labroad báyìí ló sọ pé fẹ́ bàbá Tinubu náà tó ń romance yẹn sìn because of party politics ṣọwọ́ sọ pé ó máa pa bàbá Tinubu gbà yẹn wàá yìnbọn sí lẹ́yìn ìwọ nìkan náà lálágbára tó ìwọ nìkan náà lálágbára sórí ní OPC ẹgbẹ̀rún alágbára bẹ́ẹ̀ ní OPC tó yẹ kó wọ́n gbé ẹ̀mí gbàgbéṣẹ́ ẹni òṣèlú pé tó ń ṣàdún kankan tàbí ògbà ní OPC kọjá olórí burúkú rẹ̀ ṣé ògbà institution ní OPC kọjá òmò àwọn alágbára tó wà ní OPC tó máa ra ipa jẹ ayé máa bẹ́sikẹ́ ni Sunday Igboho ayé máa bẹ́sikẹ́ ni kò ní padà rúlà bó ṣe wà yẹn bàálà àrọ̀ bá sọ kó da fún ẹ alálẹ̀ òní jẹ́ kó da fún ẹ kí ló ń ṣe ẹ òní nǹkan àwọn blọ́gà síta wọ́n máa sọ̀rọ̀ sí ààrẹ ẹni àwọn tani ẹ̀ náà kí ló ń ṣe ẹ náà fún ẹ̀ brain náà Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ló gbọ́n fẹ́ bàbá is the beacon of hope in Yorùbá land as of now ẹni tó bá gbà kó gbà ẹni tí ó bá gbà pẹ̀lú kúdà ní ẹ lọ sọmọ transformer ẹ bọ́ sí tọ́ orí tọ́jú mílíọ̀nù kẹlọ kó sódò náà gbogbo ìtẹ̀dẹ̀ ń bí ní Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ẹ máa jẹun lé ẹ máa lọ ṣọwọ́n sọ́sà ni inú abímọkún kìkan kì í dùn inú yóò ní dùn dálẹ̀ èwo ló ṣe èwo ni wèrè gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ for the past 5 years ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ti ń bèrè fún partnership ọmọ báyìí máa flush àwọn terrorists ẹ tiẹ̀ fún wa ní ó kàn sọ pé 6 months ẹ máa fún 6 months ẹ fún 3 months kẹ partner pẹ̀lú àwọn security agencies that's what this warrior is saying this generalism of Yorùbá land is saying ẹ fún ní green light ẹ fún wọn green light wá jẹ́ káwọn rí fraf I don't blame mi ò blame Igboho náà pẹ̀lú àwọn kìnìún náà ibi tí wọ́n ti máa ń jẹun yẹn wọ́n máa ń rógo èèyàn wọ́n máa ń bọ̀ ògùn jẹ́ láti jẹ wọ́n máa ń tẹ ògo èèyàn wọ́n máa ń gba glory òní glory ṣèbó tí ń ṣe fáwọn police force nísìn ó sọ pé òun ló lọ rescue àwọn ọmọ Pẹ̀nkẹ́lẹ́ Adélábù àwọn àbúrò àtàwọn ọmọ ẹ̀ ṣèbó sọ pé òun ló lọ rescue wọn nígbà tó tún máa yá wọ́n ní pé òun ló fún wọn ní information bó ṣe máa ń ṣe nìyẹn tactics nìyẹn olórí burúkú gbogbo eléyìí tó gbé kámẹ́rà wọnú ní òkè ògùn gbà yẹn ṣe báwọn OPC ti lọ ṣiṣẹ́ tán wọ́n ti apprehend àwọn terrorist tán ni wọ́n ti àti àwọn arms tán wọ́n ti kọ fún àwọn ọlọ́pàá tí a ń dùn fún àwọn ọlọ́pàá ó ti jọ́ kejì ó gbé kámẹ́rà lọ síbẹ̀ ó ṣe máa ń gbòkò yàn nìyẹn àwọn olórí burúkú tó ń wà ní àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ dákan mọ́ sórí gbogbo eléyìí tó ń ṣe yẹn sórí àwọn bloggers tó kó sódì tó kó síta tí wọ́n máa submit táwọn náà máa submit tí wọ́n kàn ṣàfẹ́ máa fi trend ó máa continue yọ jẹ́ kó rí ẹ pé Sunday Igboho sórí gbogbo eléyìí tó dáwọlé tó tún bẹ̀rẹ̀ sí máa fẹ́ máa fa wàhálà ó ní jẹ́ èèyàn mọ́ sórí gbogbo ayé ìbọn tí olùpọ̀nà rẹ̀ aláyé rẹ̀ Sunday Igboho olórí burúkú abilala lẹ́nu ọmọ ìrankíran ọmọ àlelẹ́ ilẹ̀ Yorùbá kúrò eléyìí máa sọ̀rọ̀ sí ọ ní kó máa pa òní ó máa pa láàfin ṣé ẹ mọ̀ olórí burúkú ní gbogbo ẹni tẹ́ ń gba bọ̀bọ̀ ìnáwó ṣé ẹ mọ̀ pé most of àwọn news tẹ́ bá ń gbọ́ ní orí social media inú 10% about 8% inú ẹni fake most especially kò sí nǹkan tó bá ti jáde níbi ọ̀dọ̀ Sunday Igboho Sunday Igboho ọ̀rà Sunday fẹnugba nation fẹnu wugate fẹnu dáràn the guy is a blunder is a nuisance wèrè ní bọ̀bọ̀ ní Sunday Igboho yẹn náà ẹranko ní ìkejì ajá. mo ní ẹkú dédé wòyí ẹkú àtàárọ̀ ẹkú pópó jàǹjàǹ kó bá lè dá kúkú dára lórí ikọ̀ Ọlọ́run ọmọ ogun Jésù àwa pẹ̀lú yín Allah àwa pẹ̀lú yín Ọ̀rúnmìlà àwa pẹ̀lú yín Ifá àwa pẹ̀lú yín gbogbo ń tẹ́ gbàgbọ́ nínú àwa pẹ̀lú yín pátápátá adára fún wa Kristi àti wà lẹ́yìn ojú ní ó jẹ́ kí n parí program yẹn lẹ́ẹ̀kan ni mo wá dé mo kí gbogbo ojúlówó ọmọ kóòtù òjìrè káàkiri gbogbo àgbáyé ojú òní tiwa mo lógun Fúlàní òní borí wa láṣẹ Olódùmarè ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo ní ìyá mi kan pè mí ìyá yẹn bẹ̀rẹ̀ sí ń ké àgbàlagbà ní màmá yìí mo ṣe ń gbóhùn wọn yẹn kì í ṣe tìjà àjọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni ṣẹ́gbọ́ mi ìwà Èkìtì àtòǹdó ni téèyàn kan náà wá bá ṣe ohun tí ò dáta bá ń bá wí òun náà ò ní fẹ́ gbà ṣẹ́gbọ́ mi kì í ṣe tìjà kì í dẹ̀ ṣe ti lára a kàn fẹ́ kí ìyàtọ̀ mọ̀ náà ni ká lè tètè débi tá à ń lọ dẹ́dẹ́dẹ́dẹ́ tó ju wa ń rí kó bá lè tètè dópin la fi jáde mo fi jáde mo fi sọ̀rọ̀ ẹ̀ inú mi dẹ̀ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí pé mi pé bàbá Èkìtì àwọn ti mọ ìyàtọ̀ láàrin ìlú ẹkùn ṣẹ́gbọ́ mi àwọn ti mọ̀ pé ìlú ẹkùn bó ṣe jẹ́ lélẹ́yìí bó ṣe jẹ́ lóye adára fún wa ojú òní tiwa mo ní mo ka ìwé kan lórí social media láìpẹ́ tí Gumi sọ wípé kò sẹ́nikẹ́ni tó lè disturb òun tàbí tó lè dáhùn dúró kó má rìn anywhere ní ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ máa pé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tèkó ní Ògùn ní Ọ̀yọ́ ní Ọ̀ṣun ní Oǹdó tó fi dé Èkìtì gbogbo ẹ̀yà àbí tí Yorùbá bá wà ní Kogi àti Kwara àwọn Fúlàní ọlọ́kadà ẹja stop wọn o ṣe gbọ́ mi ẹ̀yin gómìnà wa á bẹ́tà kẹ́ ẹ ṣòfin kẹ́ ẹ band the Fúlàní ọ̀kadà rider in Yorùbá land ọ̀nà kan lára ọ̀nà tàbí lè dẹ́kun iṣẹ́ ibi bí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá ni o èmi tí mo sọ̀rọ̀ ó yé mi ò dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ torí ẹ̀yin àgbà ní kí ẹni kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn it is better for all the Yorùbá governors to band
the Okada rider in Yorùbá land not Yorùbá Okada àwọn Fúlàní ní Adó Èkìtì tí mo wà yìí tó fi dé Ìfàkì tó fi dé Ìkẹrẹ́ àwọn Fúlàní ọlọ́kadà yẹn ló pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi ń mọ ọ̀nà ní àti ń pariwo ẹ̀ tipẹ́ wọ́n fi ń mọ ọ̀nà pé tó bá gba wájú yọ wọ́n á mọ ibi tó máa gbà yọlé wọ́n máa gbà jáde lẹ́yìn so tí ó bá jẹ́ pé lóòótọ́ làwọn gómìnà wa ni wọ́n rẹ́dì láti secure Yorùbá land ẹgbẹ́dọ̀ òṣòfin tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí wọ́n máa jí àwọn ènìyàn gbé mọ́ lára àwọn ìròyìn tí a gbọ́ tó bá ti wọnú igbó ọ̀kadà yẹn náà máa ń ló rọrùn fún wọn láti rìn nínú igbó so àwọn tó ti wà láàrin wa tàbí pé ọlọ́kadà ni wọ́n gbogbo ọ̀nà odò ọ̀nà oko àlọ́sùn kì í ṣe oko àlọ́dé ló máa ń wà létílé àwọn oko àlọ́sùn ibẹ̀ náà máa ń gbà ọ̀kadà dẹ̀ ń gbà bẹ̀ pàrọ̀ dáadáa so wọ́n ti mọ gbogbo ọ̀nà tá a lè gbà it is better for our government to ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land kó bá lè rọ̀ wá lọ́rùn ni màmá mi àwẹ̀lé adáàbòyìn ojú òní tìyín ẹ jẹ́ wọn ọmọ ẹ̀ níjẹ́ nínú ìnira aláṣẹ Olódùmarè òkìbọ̀rà mi Harim Atẹ́lu àbí Dayọ̀ Ọlọ́run tóbi Kẹ́hìndé Babátúndé gbogbo yín pápátá ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí ìran àgbàrá yìí fòkòtò ire yìí ò ní fòyín ru ó tí mo wá fún kì í ṣe tó pọ̀ káàkà tún ṣàlàyé ọ̀rọ̀ yéra wa náà ni Yorùbá wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn làádẹ́ẹ̀dẹ́ tẹ́nìyàn bá dẹ̀ ti lọ́kọ́lé àwọn bàbá wa jọ̀wọ́n àwọn ní irú ẹni bẹ́ẹ̀ kì í fọwọ́ kómi tí ènìyàn bá ti rí ojú àwọn bàbá wa náà ló tún sọ wípé kì í wá ìrojú kiri àti wá rí ojú kàmọ́ Samuel yà welcome prophet Rafiu Adélafóyín àti wá rí ojú kò yẹ ká tún máa wá ìrojú kiri náà àjọṣepọ̀ gbogbo wa ni kì í ṣiṣẹ́ olóyè ṣe Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà nìkan iṣẹ́ gbogbo wa ni torí ohun tó dé yìí kì í ṣe Ọ̀yọ́ nìkan ló wà kì í ṣe Èkìtì nìkan ló wà ó ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọládàpọ̀ Adélafóyín Julius Ọládòkun èmi náà sàlùtì yín God bless you all ó ti di iṣẹ́ gbogbo wa ọ̀rọ̀ wa ti di ojúlọ alákànfin mi sọ́rí lákọ̀ọ́kọ́ gbogbo àwa tí òkè tàbí tí àpáta bá wà ní ìlú wa tí àpáta bá wà ní state wa for example Ọ̀yọ́ state àwọn ibìkan wà ní òkè Ògùn tí àpáta wà ń bẹ Èkìtì state Ondo state Ògùn state Ọ̀ṣun àwọn ibìkan náà wà tí òkè ńlá láwà ń bẹ ẹ jẹ́ ká máa kóra wa ní méjì mẹ́wàá mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án ogún ká máa gorí òkè yẹn lọ ibẹ̀ náà ń sápamọ́ sí mi ò tún ní sọ jù bẹ́ẹ̀ lọ ó yé mi náà torí ẹ̀yin àgbà ní pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn kí mọ́ tuṣu dẹ́sàlẹ̀ kòkò ṣùgbọ́n òkè lórí àpáta yẹ kéèyàn méjì mẹ́ta má dẹ̀ lọ́bẹ̀ ká pọ̀ ká kóra wa ká wọlé àpáta yẹ fẹ́fẹ́fẹ́ ọ̀nà òní wọlé tọ̀ wá mo tún sọ lẹ́ẹ̀kan sí all the Yorùbá's governors àtẹ̀yìn senator àtẹ̀yìn rep all their house of assembly this is time for ban the Fulani Okada rider in Yorùbá land tó bá dẹ́ pé lóòótọ́ you are the chief security of the state Yorùbá dára bó wa kò ní bàjẹ́ o ìrù ẹkùn dé ìdààmú fún gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá ìrù ẹkùn dé fún gbogbo àwọn tó ń yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu tó ní ìran Yorùbá ò ní ní ìsinmi mo wá láti wá sọ fún gbogbo wa pápátá state mi gbogbo ẹni mo ti ṣe sí bíbáyìí èmi ọmọ dárúkọ àwọn commander state kọ̀ọ̀kan and I want every one of us to kẹ́mú pẹ́ẹ́nì yín ẹ pè wọ́n ẹ jájọ ṣe let us join hands together with Olóyè Sunday Igboho Òòṣà and ìrù ẹkùn to flush them out of our land èyí yàtọ̀ sí OPC o ọmọ ogun 5 million o tí wọ́n mú lára wọn páwọn náà kidnap èèyàn ní Ọ̀yọ́ abẹ́ ẹ̀gbọ́ not allegation ń tá a gbọ́ ni o pé lára àwọn ọmọ tó kidnap àbúrò pẹ́ńtẹ́lẹ́mẹ́sì àwọn OPC ni ìrù ẹkùn did not have time for that inú reserve wa ní àwọn aláṣẹ ìrù ẹkùn pẹ́ flush let me start from Kwara State ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State gómìnà commander tẹ́ máa pè ní ọ̀dọ̀ yín if you have interest to save your father's land láti join ìrù ẹkùn ṣé ń gbọ́ láti ṣe kíni láti join ìrù ẹkùn 080 65 52 45 3 23 máa tútù pẹ̀lú ẹ̀kan sí commander Kwara State 080 65 52 45 23 080 65 52 45 23 that is Kwara State ẹ̀yin tọ̀yọ́ if you have interest ó mọ̀ pé ọmọ ọkọ ní ẹ pé òfẹ́ kí lè bàbá ẹ̀ ó dilé onílé pé ohun tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ó tún pẹ́ kó repeat ara ẹ̀ mọ́ nọ́mbà àwọn tẹ́ máa kéré 081 68 24 25 23 ṣé kí pé lẹ́ẹ̀kan sí 081 68 24 25 23 second number 080 84 54 9065 lẹ́ẹ̀kan sí second number àtọ̀yọ́ 080 84
54 90 65. ẹ̀yin tèmi ní Kogi ní Okun ní Kogi ní Okun commander ìlú Ẹkùn tẹ́ máa pè if you have interest pé ijó wa àjọjó àwẹ̀ wa àjọgbà ìlú Ẹkùn belong to all of us. We want to use it to flush all this enemy out of our land. Kogi State Command is 081 61 10 9331. Is 081 61 10 9331. Keep it like us. Is 081 61 10 93 31. Second number ní Kogi is 080 5 mẹ́ta 6 àti òdo àti 9 àti 8 méjì is 080 55 56 09 88. That is Kogi for you. The Lagos State Èkó arómi sálẹ̀gbẹ́lẹ̀gbẹ́ ìlú ọgbọ́n Èkó wẹ̀ngẹ̀lẹ̀. Number Lagos State Command for ìlú Ẹkùn is 070 15 34 66 66. Kí n tún pè is 070 15 34 66 66. lẹ́ẹ̀kan sí is 070 15 34 66 66. Second number is 090 75 55 05 54. ẹ má bá mi tẹ̀lé o. Ogun State Command for ìlú Ẹkùn if you have interest tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá tí n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa tí ò tẹ́ yín lọ́rùn pé we must secure our land. Ogun State Command is 080 55 83 51 14. lẹ́ẹ̀kan sí 080 55 83 30 sorry 080 55 83 51 14. Second number is 080 38 54 83 51. lẹ́ẹ̀kan sí 080 38 54 83 51. Ondo ẹ̀gí ẹ̀yin ọmọ tó Ondo ẹ̀mú gègé àti tákàndá kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ ojú wa ò ní rí bí láìsọ Olódùmarè. 080 35 15 93 57. lẹ́ẹ̀kan sí 080 35 15 93 57. Second number is 081 27 34 14 24. lẹ́ẹ̀kan sí 081 27 34 14 24. Third number little donor ni mo iwa is 090 76 22 43 18. lẹ́ẹ̀kan sí 090 76 22 43 18. Ekiti kété kí ayé ti ṣe yìí sí Ekiti kété Ekiti parapọ̀ Ekiti kété kí ayé ti ṣe yìí sí Ekiti kété. Àwa tèkìtì. This is our number. The number of our command Ìlú Ẹkùn command in Ekiti State is 080 63 01 73 90. lẹ́ẹ̀kan sí 080 63 01 73 90. The second number is 080 62 14 33 32. lẹ́ẹ̀kan sí 080 62 14 33 32. That is Ekiti State. Go to Osun State. Osun State Command is 070 31 30 40 14. lẹ́ẹ̀kan sí 070 31 30 40 14. The second number is 070 62 65 09 35. Is 070 62 65 09 35. Àwọn ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lẹ́tí gbọ́ yẹ Kwara State ní àti ìrìn nọ́mbà wọn. Ẹ jẹ́ àjọ ṣe kájọ gbárùkù tí ọmọ Adéyẹmọ tọ́lọ́run máa gbé kalẹ̀ tó dẹ̀ sọ̀rọ̀ láti volunteer rẹ̀ to flush our forest. Torí àwọn tó ń lérí mọ́ wa ìwọ̀n padà lẹ́yìn wa. Ìlú kówókówó ni wọ́n ń lù ṣùgbọ́n kọ́lọ́run ọba mi ọba òkè kó má jẹ́ ọdún agbẹ́dọ̀jọ ṣe ni. Ìlú Ẹkùn is for all of us. Ìlú Ẹkùn belong to the Yoruba people. Ìlú Ẹkùn ready to serve the Yoruba people. Ìlú Ẹkùn ready to flush enemy out of our forest, out of our land. Bẹ́ẹ̀ni yàn bá ń ṣe ìlara ọmọ Adéyẹmọ onítọ̀ kan máa sáré kú ni torí ẹni tọ́lọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi pé
ẹni tọ́lọ́run ọba mi pè lọ́lọ́run ọba mi ṣe lógo gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ̀jẹ̀ àjọ dìde kájọ ṣe join ìlú ẹ̀kú today àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà o àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí kábà lè fọ ilẹ̀ wa mọ́ kábà lè fọ oko wa mọ́ kábà lè fọ igbó wa mọ́ káwa náà bá lè rìn bí èèyàn. Can you imagine the Gumi said kò sẹ́ni tó lè lé onílẹ̀ Yorùbá kò sẹ́ni tó lè sọ pé kó má rìn bó ṣe wù nílẹ̀ Yorùbá àwọn àfa olórí burúkú àwọn àfa òfò kan àwọn àfa ọmọ àlè àwọn àfa tó jẹ́ pé ọmọ Fúlàní ni wọ́n tí bàbá wọn tẹ̀dó sílẹ̀ Yorùbá tó bá ń kílèmù ilẹ̀ Yorùbá ní wọ́n ń dà wá láàmú lẹ́ni tó fẹ́ dá ìjà ẹ̀sìn ńlẹ̀ ẹgbọ́n náà in the history of Yorùbá ṣe gbọ́ pé Yorùbá jà ìjà ẹ̀sìn rí wọ́n ti fẹ́ sọ léèdì ìjà ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ ṣe gbọ́ mi wọ́n ti fẹ́ sọ ìjà ẹ̀sìn orí ọ̀fẹ́ tí àwọn ọ̀tá yẹ fi ń lórí ọ̀fẹ́ àti wọlé nìyẹn ẹ jẹ́ ká jọ dìde o tó bá ní gbégbé tó o bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kù léyìn ìgbà tá ti ń gbóòórùn àwọn kinní látijọ́ yìí tá a ti ń pariwo táwọn bàbá wa sọ pé kò lè dọ́dọ̀ wa tí àwa dẹ̀ mọ̀ pé wọ́n ń la ọ̀nà bọ̀ lọ́dọ̀ wa ni torí ọ̀dọ̀ wa gangan ní tájẹ̀tì wọn ó ti dọ́dọ̀ wa náà nígbà tó yẹ ká fẹ́ lẹ̀ kébò sí àwọn bàbá wa ò bá wájú ó ti wá di pé wọ́n ń gbowó wọ́n ń gbọmọ wọ́n ń gbẹ̀mí ní ilẹ̀ Yorùbá lẹ́nìí ẹ̀gbọ́n náà tọ́lọ́run bàbá fún wa ní Sunday ọmọdé yẹmi Ìgbòho ṣá kí làwa ìbá máa wí lẹ́nìí tí májàsọ́lá ọba wa dìde kí làwa ìbá máa wí lẹ́nìí so that is why you must embrace ìrù ẹkùn mo tún sọ ìrù ẹkùn yàtọ̀ ìrù ẹkùn belong to all of us iṣẹ́ ìrù ẹkùn kò sí ní ìgboro iṣẹ́ ìrù ẹkùn inú fọ́rẹ́sì wa ló wà ṣe é rí kó yàtọ̀ síra wọn àwọn tó ń pè pé ìlara ni kí ni mo fẹ́ lára fún ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ ìlara ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ pé à ń wówó ṣe gbọ́ mi tẹ́nìyàn bá ń wá owó tó ń wá owó tí ọ̀tá dé tó pa orí tó nǹkan ṣé ó máa rójú láyè náà owó no àwọn ọ̀tá ti yí ìran Yorùbá ká agbẹ́dọ̀ gbójú ìjà tẹ̀lé wọn lẹ́yìn ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń pariwo tí mò ń sí ọmọ Yorùbá níbẹ̀rẹ̀ ìpàkọ́ wípé ilẹ̀ Yorùbá ti tutù jù ààrò tó bá tutù lédi yẹn máa ń sàbá sí pé ààrò tó bá tutù ewúrẹ́ a máa sùn bẹ̀ mọ́jú ẹjẹ́ àjọ kíyè sára kájọ ṣẹgbọ́n mi òun lẹ́ fi rí wọn anybody tó bá ti jáde síta tó ń tako ìlú ẹkùn ẹ ti mọ̀ pé ọ̀tá wa ni ẹ bá wá díẹ̀ dáadáa àti Bongu àti Senegal àti Burkina Faso ní ẹ̀rán bàbá wọn ti tẹ̀dó they are not a Yorùbás tọ́bàjọ́ ọmọ Yorùbá ni wọn ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá owó n tí mo sọ yé yín and even say that we have a leader I can say today somebody like Mufti Iwo Waziri Iwo ó ti yẹ kó wà nínú kótó ẹ̀wọ̀n they are threatening the peace of the Yorùbá land wọn fẹ́ àlàáfíà fún ìran Yorùbá ẹni tó ń jà ní Pakistan àti Israeli ìjà tó lọ kọ́ ọmọ ogun jọ tó láwọn fẹ́ jíjà ẹ̀sìn but kò rí Fúlàní tí pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ràn Sunday Igboho lórí gẹ́gẹ́ bí ọ̀tá lórí ẹni tó máa ṣe orí burúkú tó ní tó ń bá ní tàbá ó máa ké tàbá tí àdá ní ilẹ̀ Yorùbá mi báyìí tàbá tí àdá yẹn máa di back to sender sí ẹni so it is better for us àwọn tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá àwọn kan wà tó ti sọ̀rọ̀ àwọn dára wa tá a máa flush out of our land pé they had not been ẹni tá a bá ti bèrè pé kí níbo ni bàbá yẹn ti tó ní Senegal ní bàbá òun ti ń bọ̀ o tó fi gúnlẹ̀ sí Ọ̀yọ́ kó tó wá sí Ìbàdàn wá sí Ọ̀ṣun wá sí Ìwó gbogbo wọn a máa lé wọn padà síbi tí bàbá tó ti bọ̀ bẹ́ẹ̀ padà sílé bàbá yín ẹ má balẹ̀ bàbá títí wa jẹ́ so it is better for us to join ìlú ẹkùn náà ẹ̀yin ọ̀dọ́ àwọn àgbájọ wọn ni wọ́n ní ọ̀dọ́ ìlú òun lágbára ìlú ọ̀dọ́ ìlú òun ní agbára ìlú if we ọ̀dọ́ today fail to secure our father's land bóyá ní ìṣèlú fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la it is better we must not fail àgbẹ̀dọ̀ ní ìjákulẹ̀ ẹ̀jẹ̀ bí ilé ìbílẹ̀ kan I did not support anybody ṣé àrà kan dá lọ́dọ̀ wa yìí ṣé náà dá lọ́dọ̀ Ìgbò nígbà tí wọ́n wá tí bò ń gbójú ìjà kọ wọn tí bò ń fèsì wọn ṣé mo kọ́ bó ṣe ń sáko lọ́dọ̀ Ìgbò náà sásọ̀dọ̀ wa ń bíbáyìí it is better for us now operation fire for fire let us join ìrù ẹkùn mo tútù sọ ọ̀fẹ́ ló bá dé o àwọn aláṣẹ wa àwọn ọ̀gá ọ̀fẹ́ ló bá dé o wọn àta fọ́ọ̀mù o wọn àdẹ̀ béèrè owó mọ́tò ṣe gbọ́ mi kì í ṣe tìjà ohun tọ́pọ̀lọpọ̀ ń bí mi léèrè nìyẹn they did not ask for owó mọ́tò ṣe gbọ́ mi mo dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ mi tí bàbá Èkìtì bá béèrè pé ẹ wá gbàgbá gbogbo bàbá àṣàsùn mo fẹ́ jẹun ni ọ̀fẹ́ ló bá dé let us do it we want to use it to flush enemy out of our land adara fún ọdún onítiwa remain blessed. Leader as of today Professor Banji Ekiti is going to give us an address he's going to address the whole world on the steps that Yoruba has decided to take on this matter because it cannot be allowed to continue. We are going to nip it in the bud decisively. So our father Professor Banji Ekiti now will address the nation and the whole world at large on the decisions of the Yoruba leadership. Thank you. This is an address to call upon the Yoruba people to wake up and defend themselves and defend their homeland. It is also an address to inform the whole of Nigeria that the day has come when Yoruba people will rise up to defend themselves. They all know what has been happening. They all know that our people have been killed, our women have been raped.
tens of thousands of our people have been kidnapped, and so on. They all know that. And this is an address to inform the whole world. We Yoruba live in a large homeland in the Nigerian southwest. We've never created problem for any other group in Nigeria. We have been a land of hospitality to strangers from Nigeria and from any other part of the world. We have been a peaceful people. But since about 2009, we've been experiencing increasingly virulent attacks upon our nation by our Fulani compatriots from the north. They are citizens of Nigeria. They live in the Hausa homeland in the northwest. And somehow something has gotten hold of them to make them desire to overcome, conquer, destroy, break all the other peoples of Nigeria. And they have been coming to our land, creating trouble for our people, killing our farmers on their farms, destroying food barns, destroying hamlets and villages, kidnapping large numbers of people and demanding and extorting ransom, and so on. Being part of Nigeria does not put upon us the duty of accepting to live like this. And so we have decided, our leaders, our deputy leader in the homeland, our deputy leader in the diaspora, and their supporters and their assistants, various assistants, have put together a program that they have given the befitting name, Kajodasi, let everybody contribute. We are not declaring war. We are not that kind of people. I am not calling my Yoruba people to arms. I'm calling them to self-defense. I am telling them, if we allow this to continue, our Yoruba nation will perish. In the history of the world, whenever a barbarian people attack a civilized people, and the civilized people are enjoying their civilization and doing nothing about it, the civilized nation usually perishes. We Yoruba are not going to perish. This is modern times. We command the means to defend our land. And so that's what we are doing now today. After deep and serious consultations with other Yoruba leaders, opinion leaders, our Obas and grassroots citizens, we, the undersigned, with all sense of responsibility, now make this proclamation of a call to self-defense as a response to the acts of war perpetrated against the Yoruba nation. 1. All Yoruba people with democracy, resident and indigenous to the 10 Yoruba majority states of Lagos, Ekiti, Ondo, Oyo, Ogun, Osun and Kwara, and the Yoruba minority states of Kogi, Edo and Delta, are solemnly called upon to organize their communities and immediately arm themselves with any form of protection they can muster. Be it guns, machetes, Yoruba traditional power, etc., to confront the enemy in a deliberate and organized fashion as only the Yoruba can. There are 160 Yoruba local governments in Nigeria, with 1,885 wards and 2,779 hamlets, villages, small towns, large towns and cities. All were reorganized into defensible settlements with our youths as vanguards that must rise to the defense of Yoruba civilization, which is currently under a very serious existential threat. As a doctrine of necessity to preserve our ancient Yoruba civilization from sliding into extinction due to the activities of our detractors and enemies, the following actions are advised and mandated to be taken immediately by each community. A. No straggler, gatherer, or beggar is allowed on the roads, on the streets of our towns and cities, inner suburbs, villages and hamlets. No Bola, no straggler, no gatherer. Gbogbo ìjọba jẹ́ vigilante bẹ́ẹ̀, gbogbo ìjọba jẹ́ APC, gbogbo ìjọba jẹ́ ìdánwò, gbogbo ìjọba jẹ́ UN, gbogbo ìjọba jẹ́ OPC 1, OPC 2, OPC 3. Stop them. Immediately. Stop them. Àfẹ́lẹ́ all non-Yoruba, àwọn tó bá tẹ̀sí Yorùbá, non-indigents, visitors and strangers in Yoruba land are advised to stay within their confines and locations of vacating Yoruba land completely during this period. There will be traditional purifications and invocations to purify the land. Àwọn sọ fún gbogbo ọba gbogbo ètò ìkọ́gbé èrò
We are purifying our cities, our towns, our villages, our forests. There will be traditional purifications and invocations to purify the land. This will be performed by Yoruba traditional rulers, chiefs, and priests in all the 2,779 communities of Yoruba land. Any defiant is warned of dire consequences if this advisory is disobeyed. No open cattle grazing will be permitted in any part of Yoruba land from this day henceforth. These cattle grazings are used as covers for the Fulani to perpetrate their nefarious activities in our cities, in our towns and villages. Any stray cow or cow seen will be impounded or shot at sight. The Fulani terrorists in all our bushes, forests, and game reserves must vacate immediately. Over to this way, we have mandate our gallant Yoruba defenders, namely OPC, Buruku, Adekoya, Idangbi, and Omoteku, to enter the forest to immediately flush them out since the police and the military have failed to do so for over 15 years. All stores, warehouses of known Yoruba in Yoruba land must be opened up. Any Atabani warehouse, and we don't stores, we will go down and open them up, otherwise I can do it to our land. They must be opened up, either willingly or by force, and search for dangerous devices and weapons of destruction that we know that they have. All trailers and other large goods vehicles entering or leaving any part of Yoruba land must be forced to stop for a thorough search for weapons, injured terrorists, and kidnapped victims. These vehicles are a major part of the nefarious range of crime endangering our people. All large gatherings of foreigners, but that's only welcome, who hold it together without a defined purpose anywhere in Yoruba land communities, must be surrounded, vetted, dispersed, and sent back to where they came from. Àwọn kẹ̀kẹ́ lè tàwa lè láǹfọ̀ yìí, ká máa tàwọn ọ̀jẹ̀ rárá. Our elementary, primary, and secondary schools must be fully guarded by our armed vigilantes and candidacy operatives anytime and anywhere schools are in session. We shall never be intimidated to close up our educational system because of terrorists. This is their intention. We must never allow that to happen. As from June 12, no motorcycle or Okada or tricycle rider of northern extraction shall be allowed to operate anywhere on the roads of Yoruba land. Anyone who disobeys this directive will have acceptably. Celebrated gatherings like night parties, night vigils are advised to be either cancelled or suspended. So we advise that you either cancel or suspend for now while we start this operation. The first means that we have to defend our land is educated young men and women. Since the 1950s, every Yoruba child has been sent to school. And so there is no Yoruba person who is not at least a little educated. We are calling upon you in your towns, your communities, your villages, get together. Get together, organize yourself into a defense group to defend your village, to defend your community, to defend your town, to defend your city. That is what we are doing now. Don't wait for the army to come and defend you. Defend yourself. Defend your villages. Defend your community. We thank these gentlemen for their candor. That's been candid. They are telling us the truth. Nigeria is a very large country. If we are waiting for the army and police to come and defend all of us, we'll be waiting for nothing. Well, the solution is simple. And I think in the past days or months, we've been in the media, educating our people. And if you notice, majority of these attacks, our people kept calling on government, but no government is coming to their aid. And that is why we are taking the step now to go to all the nooks and crannies of Yoruba land to educate them to at least be first line of defense before we call for external protection if needed. Defend yourself, defend our land. And security is a collective responsibility. It's something that all of us have to do. And that's why it is important for different educationality or different establishments in Yoruba for the leadership to bury individual national identity, to bury our ego, for us to unite
solidarize and work for the collective interest of Yoruba, but not something that will fester the interest or personalities of Yoruba. We don't want Yoruba provide this time around. What I'm thinking this way is that, you see, the way Nigeria is growing, even the leadership of Nigeria now, our president, he knows that Nigeria is already down, but he cannot say it out. The Northerners, they are making his government very difficult for him. And the way the Northerners are killing our people, kidnapping, taking ransom, destroying our farms. Farmers cannot go to their farms, and many of the residents, they are running away from their land. It's their land, it's not Fulani land. Why should they run away from their land? They come from the far place and terrorizing us here. We don't go there to terrorize them, so we must face them squarely. Ìṣòro ńlá ló wà níwájú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. A dẹ̀ gbọ́dọ̀ dìde láti wá ọ̀nà àbáyọ sí. Kí ni ọ̀nà àbáyọ náà? Òun ni pé kí gbogbo wa ká fohùn ṣọ̀kan, ká fìmọ̀ ṣọ̀kan, ká defend ara wa. Then ká pè fún òmìnira ilẹ̀ Yorùbá. Nítorí orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà ó ti expire. Amalgamation 1914 ó expire ní 2014. So a dẹ̀ nífẹ̀ẹ́ sí àjọṣepọ̀ Nàìjíríà mọ́. A fẹ́ dá dúró. Ní ìwòye tèmi, ó yẹ kí ìran Yorùbá dìde kán kọ́ fún wọn tó jẹ́ pé tó bá ń gbọ́ Yorùbá wọn á máa Tinubu. Ṣé rí ìmọ̀ràn mi nísìnyí ni pé kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ ká ohun ọ̀nà gbòógì tá a máa gbà kọ ìyà yìí tí ò dẹ̀ tún ní padà jẹ wá mọ́. I use this medium to appeal to Ààrẹ Ọ̀nà Kakanfò and other factions that we should come together and unite. If OPC can come together today, no problem in Yoruba anymore. But we need some of us. In terms of crisis in Yoruba land, the unity of OPC will forge, it will give us the power to fight every criminal in Yoruba land. We, as a Yorubas, we need to stand on one voice. We need to join hands together to work. Due to the situation of this country, we need to join hands together to face all these Fulanis, so that we can, all our leaders, all our elders, they can have rest of mind, and also our incoming generation, they will have rest of mind. The solution is for the Yoruba people to make unity. If the Yoruba people have unity, Fulani don't have any power to invade us in Yoruba lands, and we know that we can do it. So the meeting that we are having today, we thank God for the successful of the meeting through our leader, Baba Pan, Professor Banji Akitoye, to make a unity within the self-determination group. So please, we have to wake up the SDGs, everybody, because I don't think there is any way for us to wake up and take action. But what I want, as I always say, anywhere I go, the Yoruba nation is very good. We want to appeal to the president to kindly help us to bring back regional system of government the way it was during the day of Papa Awolowo. You know, we take off our security, take off our development. There is nothing we are doing inside Nigeria as Yoruba. Yoruba does not belong to Nigeria anymore. Unless we are deceiving ourselves, or we are afraid, or whatever is it that is the reason why we keep. Some of us keep saying, well, we should still. What else now? Having seen our people being slaughtered in public view, having seen our children suffering inside rain and shine, 2-year-old child, women, people who are small boys and girls in secondary school and primary school, what else do we need as evidence? We own this land where we are. And if anybody should come from anywhere and be extreme whatever reasons that they want to chase us away from our land, they want to kill us on our land, or they want to take over our land, is making a big mistake, is joking. It will not happen. So, but you see, we are not going to make it by only words of mouth. We are going to ensure that scientifically it does not happen, intellectually it does not happen, holistically in terms of our traditional powers and what God has bestowed on us, it will not happen. Kí ajá kí náà ń gbé Ìgbòho ó dìfẹ́ǹdì eré àti ẹ̀ káà náà dìfẹ́ǹdì eré àti wọn èyí è ṣe ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ààbò ni tí wọ́n gbà láyè ipá ìjọba nìkan ò lè ká tá a bá ráwọn tó lè volunteer ara wọn pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ dáàbò bo àwọn èèyàn mi kí wọ́n fún láyè kí kálukú lo agbára tó bá ní níkàáwọ́ rẹ̀
àdúrà kẹ̀ bísí láì without ọgbọ́n kò sí nǹkan kan bẹ̀ o lè ké aliamudu pé iṣẹ́ tó ń ṣe rèé bí ṣe atari yọ pẹ̀lú ẹ̀ àwọn tí yọ dá kùránì gan lẹ̀ àwọn náà mọ ọ̀nà táwọn ń gbà kí kùránì yẹn fi ń wúlò fún wọn kì í ṣe pé gbà bá ké kùránì àwa tó pa agbára èèyàn dúdú àá tó parẹ́ rárá. mo mọ̀ wípé kò hun ìjọba wípé kí àwọn ọmọ yẹn má jáde bọ́ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ará bí yẹn á ṣàwà lórí Facebook àwọn ará bí yẹn ń sọ wípé tó bá tún rọ̀yàn wá ní gbóyè ọgbọ́n tóun náà máa dá tó lè fi mú wọn tí wọn fi ní wúndà àwọn ẹni yẹn òun náà níjọba ń ṣe ìgbésẹ̀ kì í ṣe kókò mọ́mọ́ ó fi àwọn ẹni yẹn bẹ̀ torí àwọn ẹni yẹn wọ́n wà ń bẹ̀ kò kàn bí wọ́n sí bẹ̀ kò kàn ṣé Yorùbá mi yé bọ̀ bí ẹlẹ́ran ara ó ń dun òun náà tẹ́bẹ́kọ̀ wò yí pé kò sọ̀rọ̀ kì í ṣe pé kò sọ̀rọ̀ o ṣe mọ̀ pé ọgbẹ́nu egbònú ni èèyàn ò lè rí ẹni bá mọ̀ pé òun ní ohun tóun lè fi gbà wọ́n lẹ̀ kán ní kó gan ṣe bóun lọ wá wípé sẹ́ òun ní agbára yẹn tóun lè gbà wọ́n lẹ̀ kì í ṣe ló kú o ní ààyè wọn tí Sunday Igboho bá lè ṣe kó gan kágbára ò bá ká kó jẹ́ kí wọ́n mọ̀ mo fẹ́ kọ́ tú Sunday Igboho lẹ̀ kó lọ ṣiṣẹ́ owó ẹ̀ kó ṣe tìbílẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ kò ṣàdìgbà tó bá gbébọn tó bá múyàn wọ́n máa ń mọ bó ṣe ń gbálẹ̀ tí Sunday Igboho bá mọ̀ fagbára ń gbé kó ṣe kó fi gboríyìn nílẹ̀ Yorùbá àwọn Haúsá yóò gbọdọ̀ kó wa lẹ́rú wọ́n ní káwá tọwọ́ bọ̀wé káwọn máa rìn níbo nílẹ̀ dáàdì wọn àbí tí mọ́mì wọn. ó dàbí ẹni pé wọ́n láwọn ìjọba ò dá sí bóyá náà lòun náà ti dìde pé kóun náà ṣe agbára òun yọ̀nà pé ńgbà kan yóò ti dìde bẹ́yìn ó ti gbogbo nǹkan òun yẹn ti tẹ̀lé ó ti dìde a sì ń gbọ́ gbogbo ẹ̀ ní àtún ìṣe yà ń gbọ́ gbogbo ọ̀dọ̀ wa ní Ṣakí agbọ́ gbogbo ẹ̀ tí ọ̀dọ̀ wa ní Tẹ́gẹ́ ọ̀dọ̀ wa ní gbogbo ẹ̀ náà là ń gbọ́ ní gbogbo bí wọ́n ti ń ṣe àwọn ọlọ́mọ àdúrà là ń ṣe pé kọ́lọ́run bá wa bẹ̀rẹ̀ kọ́ bá wa bẹ̀ wọ́n kí wọ́n yẹ pa ọmọ ọlọ́mọ gbogbo bí títẹ̀ tí wà wò kúkú mọ́ àtàkẹ́rẹ́ tọ́lọ́run bá yẹn láti pé kó lọ tí Ọlọ́run ti pé kó yanjú ó lè lọ ká ní kókó gbogbo ẹ̀ka yẹn bí náà ní ká ń sọ gbogbo rògbòdò yẹn yóò ti pọ̀ ju èyí ti pọ̀ ju tó ń lọ Ọlọ́run jẹ́ àwọn ìjọba bá dájà wọ́n ń gbà tí wọ́n ti fẹ́ àwọn ìjọba lọ́wọ́ nínú ìrọ́jọ́ pẹ̀lú ìtọ́kẹ́ àwọn ìjọba tí òun náà ní ọba ṣe Ọlọ́run bá wa kọ́ bá wa pàṣẹ sí. Sunday Igboho lọ kọ́ gba àwọn ọmọ yẹn sílẹ̀ fún wa torí àwọn ọmọ yẹn wọn ọmọ ìtọ́lẹ̀ di gọ́fúnà ní wọn lọ́la àmọ́ ìtọ́lẹ̀ ti pírẹ́sidẹ́ǹtì but bọ́n ṣe fi àwọn yẹn síbẹ̀ yẹn wọ́n kàn fi ìyà jẹ àwọn ọmọ aláìṣẹ̀ ni wọ́n jọ torí ọlọ́ kíjọba kó bá wa fọwọ́ sí ìwé kán bá wa mú àwọn ọmọ yìí jáde níbi kan wà kán wò kúnlẹ̀ àbí àmọ́ kán wò kóbìnrin kan ló bí àwọn náà kán jọ kán ṣàánú àwọn òbí wọn o. wàhálà yìí ti pọ̀jù àlè sun àlè wo àlè sùdọ́kàn tá bá fẹ́ travel àlè lọ kódà náà ń sọ àdèmọ̀gbà tó fẹ́ dá báyìí kán ṣàánú wa o. tó bá filẹ̀ wà òkè tó bá filẹ̀ amójútó kọ mi àwọn fọ́ọ̀sì wa mi wọ̀n lè wọnú desert maybe they are scaring the world mo ní àdàbẹ̀ pé kàn filẹ̀ tó bá filẹ̀ kó continue kó fún ní power ẹ̀ tó bá fún power ẹ̀ má ṣe dáadáa odò tó bá gbàgbé orí sùn ẹ̀ ó máa gbẹ ni kò lè ṣe ẹ́ nìyàn lọ́wọ́ náà ojú ẹ̀ ti rí tó bá dẹ̀ filẹ̀ pé kó continue pé kó fún security purpose ó wà okay Nigeria náà bless wa gbogbo nǹkan I need the detective camera detective gbogbo bẹ̀yẹn tí camera bá wà káwọn force tó gbéra wọ́n ti mọ ibi tó ń lọ gbogbo nínú desert yẹn kíkọ́ fi kámẹ́rà sí gbogbo bẹ̀ yẹn ẹni gbẹ kí kámẹ́rà wọn àbẹ̀ tí kámẹ́rà bá wà lẹ́ni gbẹ táwọn míì bá lọ bẹ̀ tó ń tí wọ́n ti ṣe nǹkan tí ò dáa wọn nímọ̀ pé kámẹ́rà ń ṣáìtì àwọn fọ́ọ̀sì á lè gbéra pẹ̀lú full force láti lọ fún wọn lákàmọ́. kọ́rìsì káwọn ọmọ yẹn ò lè kú wọ́n máa fọgbọ́n ṣe ni òun náà tó fẹ́ lọ ṣerú kan bí ó ti mọ̀ pé nǹkan méjì ló fẹ́ ṣe òun fẹ́ rescue èèyàn òun dẹ̀ fẹ́ lọ pa àwọn òṣìkà èmi fọ́ọ̀sì kan lọ ibù gan tó bá ṣe gbogbo yàtọ̀ àwọn èèyàn tó ń bẹ̀rù yàtọ̀ sí Sunday Igboho tí gọ́ọ̀mẹ̀ntì tó bá gba àwọn èèyàn láì tí ìṣẹ́ bóyá ẹ̀rù gọ́ọ̀mẹ̀ntì tó ń bá wọn ó kéré kó kéré ìṣẹ̀ṣẹ̀ sì wà nílẹ̀ Yorùbá náà a lè ṣì dáhùn yàrá mẹ́rù gọ́ọ̀mẹ̀ntì ló ń bá everybody tó bá lè gbà láyè kó lè mí fọwọ́ sí tèmi o kọjá kó lọ nítorí jagunjà ológun ni akíkanjú dẹ̀ ni kó lọ lágbára Ọlọ́run á dẹ̀ lọ rí àbọ̀ rẹ̀ tó bá jẹ́ pọ́n náwó sí okùn ọ̀kan lọ́hùn tó bá dẹ̀ náwó sókùn kọ́ tèmi kọ́ mọ̀ nípa ọmọ yẹn àti jáde ọmọ ìwọ̀n ló dé mi lógún ibùgbọ́ yàtọ̀ sí Sunday Igboho tó bá dáwọn akíkanjú bíi ti tiẹ̀ tó tún lè jáde kọ́ lọ kọ́ ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ kọ́ má fi fámìlì kan ṣe kí wọ́n lọ wá dẹ̀ lọ rí wá bọ̀ rẹ̀. n ta rí sí ni wípé tutation àwọn tí ń dàlú láàmú yìí ó ti pọ̀ jù kí wọ́n máa wọlé kí wọ́n máa gbéyàn àdẹ̀ nígbà àládà ẹni tó bá dẹ̀ lè tó lè gbà wálẹ̀ tí wọ́n gbà láyè kọ́ gbà wá sílẹ̀ tó bá ṣe wípé kálukú ló lè defend area rẹ̀ kí wọ́n jẹ́ kí Sunday Igboho kó defend area tiẹ̀ káà náà defend area tiwọn